Tèmi aláyọ̀ alhamdulilayi rabbil alamin. Nínú fídíò yìí ẹ máa wo fọ́nrán kan tí mo rí bàbá wa tó dolóògbé, ẹni ńlá ẹni ìkẹ́. Wọ́n ní tá a bá porí akọ ó yẹ ká fi idà lálẹ́ gàràgà. May his soul rest in perfect peace. Ibi tí mo ti ń ṣe searching lórí fídíò yìí, mo wá pàdé fídíò kan, very little video that says a lot. Bàbá wa Ọba Lámídì Adéyẹmí tó dolóògbé lọ́jọ́sí. May his soul rest in peace. Mo pàdé pọ́nrán yẹn nítorí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ẹ máa rí fídíò yẹn ní at the end. Ẹ lè máa wo showcase nsàlẹ̀, but ẹ máa rí ọ̀rọ̀ ẹnu wọn gbọ́ ní end of this video. So ẹ farabalẹ̀. Yes, gbogbo ẹ̀yin onífìlà sọnù, gbogbo ẹ̀yin onífìlà sọnù, onífìlà sọnù, ẹ kàn dé fìlà, ẹ mọ̀ mínì rẹ̀, ẹ mọ̀ mínì ẹ̀, ẹ kàn dé fìlà. Gbogbo onífìlà sọnù. Seriously, even self to the north. Àwọn Yorùbá la mọ̀ pé wọ́n ní category ìfìlà wọ̀nyí. Kò dẹ̀ kí ń ṣe gbogbo Yorùbá. Ká sọ wípé àwọn Ọ̀yọ́ láti Ìbàdàn dé Ọ̀yọ́ gangan, dé Ògbómọ̀ṣọ́, gbogbo àwọn ibi tí ẹ ti máa rí fìlà sọnù nù yẹn. Ẹ rí fìlà mi báyìí, inú dẹ̀ mọ̀ bí yín. Àwọn mi ò gẹ fìlà báyìí, inú dẹ̀ mọ̀ bí yín. Àwọn mi ẹ kàn dé fìlà, ẹ mọ̀ mínì fìlà tẹ dé, ẹ mọ̀. Bóyá fìlà tó jẹ́ pé ó máa fóyàn lórí ni, ẹ mọ̀. Bóyá fìlà tó tako ẹlẹ́dàá yín ni, ẹ mọ̀. Ẹ ṣà máa dé fìlà ṣá. Irú fìlà tá wá ní ní ilẹ̀ Yorùbá, ó ní abetí ajá. Ìdí tí mo fi gbé ti bàbá wa wá nìyẹn. Àwọn bàbá wa mọ̀ mínì fìlà. Bàbá wa may his soul rest in perfect peace. Ọba wa Lámídì Adéyẹmí tó dolóògbé, àwọn mọ ìtumọ̀ Yorùbá. Àwọn èyí sábà dé adé. Most of the time tẹ́ bá rí wọn, ẹ rí wọn pẹ̀lú fìlà abetí ajá. Ìgbà míì fìlà abetí ajá yẹn lè wá ní kó kọjú báyìí. Ìgbà míì ó lè kọjú báyìí. Ìgbà míì ó lè kọjú báyìí. Fún àwọn tó mọ ìtumọ̀ fìlà, èdè ni wọ́n ń pè yẹn. Bàbá wa Lámídì Adéyẹmí, may his soul rest in peace. Mi ò porú wọn fún ká o. Mi ò porú wọn fún ká. I'm giving respect tó jẹ́ kí n máa pè wọ́n. Àwọn bàbá nù bàbá nìyẹn. Àwọn ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Most of the time ẹ lè rí bàbá wa Lámídì Adéyẹmí pẹ̀lú crown. Ẹ lè rí. Ìgbàgbọ́ wọn ni pé those crowns are meant for special occasion. Ẹ̀kọ̀ọ̀kan ló yẹ kẹ́ mọ rí adé ń ta bíi ti Queen Elizabeth of England. They are so rest in peace too. So mind bàbá wa nìyẹn. Lẹ fi máa sábà máa rí wọn pẹ̀lú fìlà abetí ajá. Ìdí tí mo fi gbé fídíò yẹn wá tẹ́ máa rí nìyẹn. Fídíò tí mo gbé wá títí wọn, it is not about ọ̀rọ̀ tí wọ́n sọ o. It is just about pé fún àpẹẹrẹ irú fìlà tí bàbá máa ń dé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ dáadáa pé fìlà abetí ajá tó dẹ̀ ní mínì, ibi tó bá kọjú sí, òun ni mínì tí bàbá fi jáde níjọ́ yẹn. Fún àwọn tó mọ̀ dáadáa. Mo sọ fún yín, mo ní irú fìlà tá a ní nílẹ̀ Yorùbá, òun náà ni abetí ajá tí bàbá wa may his soul rest in peace wọ́n sábà dé irú ẹ̀. Ọ̀kan náà ni ẹ̀tù tó jẹ́ pé made from aṣọ òkè. Ọ̀kan náà ni à ń pè ní gòbì. A pè kan ní kúfì. A dẹ̀ pè kan ní fìlà Awólọ́wọ̀. You understand? Gbogbo eléyìí nílẹ̀ Yorùbá ni. Do you understand? Gbogbo àwọn fìlà tí wọ́n dé, tí wọ́n kọ̀ọ̀kan síwájú, tí wọ́n kọ̀ọ̀kan sẹ́yìn, tí wọ́n kọ̀ọ̀kan sáàrin, tí wọ́n sì kan gogoro, ó máa ní ìtumọ̀. Àbí o mọ̀ pé ó ní ìtumọ̀? Ìwọ kàn dé fìlà ni o mọ̀ pé ó ní ìtumọ̀. Àwọn Haúsá mi náà, àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní copy yín láì mọ̀, wọn ò mọ̀ ìtumọ̀ ẹ̀. Àwọn ọmọ màjèsí, àwọn náà dé fìlà tó tako generation tiwọn, wọn ò mọ̀ ìtumọ̀ ẹ̀. Okay? Nísìn, o ti ní fìlà nísìn, o wá mú fìlà, o wá kọ báyìí. Okay? Ó wá kọ fìlà báyìí. Ẹ lọ mọ ìtumọ̀ ẹ̀ kẹ́ tó mọ dé fìlà sọnù, onífìlà sọnù. Àwọn kan wá dé fìlà báyìí. Wọ́n kó sí agbádá, wọ́n wá dé fìlà báyìí. Ṣẹ́yìn mọ mínì kíyàn dé fìlà báyìí? Ìgbéraga ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbéraga, ìgbérasánlẹ̀, ìgbéra lásán. Ẹ ní sùúrù. Let your money speak for you. Let your money speak for you. Wọ́n wá dé fìlà báyìí nípa tó wà gbọ́, wọ́n wá sí báyìí, láì ní kọ́bọ̀.
so anybody tẹ́ bá ti rí tó dé fìlà báyìí because ìwọ lè mọ̀ mọ̀ túmẹ̀ this is ìgbéraga ìwọ gan tó dé fìlà yẹn o lè mọ̀ mọ̀ mí ní fìlà rẹ ìgbéraga lélẹ̀. Moving on from there ó wá mú fìlà rẹ wá sí báyìí ẹ̀yin tèmi this is right hand side ó mì ní pé single àwọn single tó tí marry àwọn ni wọ́n máa ń kọ fìlà báyìí ìwọ ìyàwó mẹ́rin ló ní àmọ́ ibi tó máa ń gbé fìlà rẹ sí ni right hand side ló ń gbé fìlà rẹ sí ẹ cross check ẹ mọ̀ mí ní fìlà ẹ mọ̀ mí ní onílé gogoro Mr. Proud then ìwọ o màjèsí o tí ìgbà kan ní obìnrin half tí sí lọ́dọ̀ rẹ rí ó wàá follow wọn wàá wá sí fìlà báyìí this is left hand side ó mọ̀ mí ní èlé ó ti níyàwó àwa kan mọ̀ mí ní ẹ̀ fìlà wọ́n jáde dé fìlà tó bá fẹ́ dé fìlà lọ dé oníbọ̀rọ̀ gidi tí ò ní ibi tá à ń kọ ṣèpò ẹ̀ sí bíi tèyí tá à ń lò nílé haúsá bíi tèyí tẹ́ ń rí ìsàlẹ̀ yìí lọ dérú rẹ̀ tó bá fẹ́ dé fìlà àmọ́ òun dé fìlà o mọ mínì rẹ̀ wo mọ̀ pé eléyìí ó takò ìṣẹ̀dá rẹ̀ wo tí ì má rí o wá ń dérú fìlà báyìí ó ní it doesn't matter it matters because ó possible pé ìyàwó tó yẹ kó fẹ́ ó lè túmọ̀ rò bí o ti níyàwó ni ó dé fìlà àwọn tó ti níyàwó ńlé má dé fìlà àwọn tó ti níyàwó ńlé ìwọ tó bá ń wáyàwó tó jẹ́ pé it's a must for you ó fẹ́ dé fìlà yes fìlà dáa ó máa ń compliment dressing tíyàn bá dé fìlà ó máa jẹ́ kíyàn look matured ó máa jẹ́ kíyàn look responsible okay you need to dé fìlà ni o dẹ̀ mọ mínì ẹ̀ you understand lọ dé round one tó ní mínì it doesn't matter it matters torí irú wa yìí torí bẹ́ẹ̀ ṣe ń wọ fìlà ẹ̀yìn mi ó ń bí wa nínú going away from there ẹ̀yìn kan ẹ wàá mú fìlà ẹ̀ sí báyìí ẹ fi sí fìlà báyìí ẹ kọjú fìlà síwájú eléyìí ìwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ bóyá ẹ̀yin kò mọ̀ ó fi ṣòpẹ́ pé ìwọ o wájúwájú ni wọ́n ń lọ o wájúwájú ni wọ́n ń lọ kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú awẹ́ ara ẹ̀yìn wájúwájú ló ń lọ in some instance àwọn míì lè gbé mínì rẹ̀ fún nǹkan míì àwọn míì lè wù ẹ́ pẹ̀lú bó ṣe dé fìlà yìí wọ́n lè sọ wípé bóyá ayé ti sú ẹ wàá fi sọ wípé o kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú àwọn ará ẹ̀yìn wájúwájú ló ń lọ well it may mean a good thing to you but gbogbo fìlà tẹ́ bá dé ẹ mọ mínì rẹ̀ moving on from here you understand àwọn kan èyí tó máa ń bí mi nínú jù tó ń bí mi nínú jù nínú gbogbo fìlà láyé tó ń bí mi nínú jù you understand èmi ò sọ àwọn tó ń deceive wa pẹ̀lú left and right o èyí tó máa ń bí mi nínú jù ẹ wo fìlà mínì fìlà eléyìí o bìkítà ayé ti sú ẹ o bìkítà ayé ti sú ẹ that is the meaning of kí ọkùnrin kan kó dé fìlà kó kọjú rẹ̀ sẹ́yìn la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam imagine mi tó bá dé fìlà tó kọrí ẹ̀ sẹ́yìn báyìí ayé ti sú ọ̀nà o bìkítà ayé sú ẹ you've had enough you have enough ìwọ o ti rí iwájú o ti rẹ́yìn you are tired of the life ayé ti sú ẹ so fún ẹ̀yin kan tí ẹ mọ̀ àti bring it close to you tó bá fẹ́ dé fìlà ń sìn ẹ wà careful Ìbàdàn o Ọ̀yọ́ o Ògbómọ̀ṣọ́ o Ìkìrun o Ẹdẹ o Òṣogbo o àwọn ìlú Yorùbá ẹ ra àwọn kan wọn máa dé fìlà báyìí ẹ dákun ẹ change I know you've had enough you've seen life àgbàlagbà ni ẹ but irú fìlà báyìí ó máa ń jẹ́ kọkùnrin look ugly ẹ bá wa change ẹ bá wa change ẹ jọ̀ọ́ ẹ bá wa change tẹ́ ẹ bá mọ èyí tó yẹ kẹ́ ẹ dé ẹ ò mọ mínì o dẹ̀ fẹ́ dé fìlà lọ dé just round tó ní fún ẹ ní any mínì ẹ kó lẹ́gbẹ̀rún ilé ìfìlà tó nílé lè kó sínú dé báyìí kó sínú dé báyìí yes ẹ tèmi so
àwọn ọmọge ládùúgbò wọ́n ń bínú pé kí ló ń ṣẹlẹ̀ gangan, kí ni ìtumọ̀ fìlà ọ̀ràn yìí, ẹ̀yin ọmọge àdúgbò bóyá ẹ̀yin lo ẹ̀ mọ̀. Yes, láyé tó ṣe díẹ̀ láì ṣayé ìsìn, wọ́n máa ń fi fìlà júwe ilé àfẹ́sọ́nà. Tí ọkọ àfẹ́sọ́nà bá wà ládùúgbò ilé ìyàwó àfẹ́sọ́nà rẹ̀, ká ní nísìn, for example, èmi ni ọkọ àfẹ́sọ́nà, mo ti wá dé àdúgbò ìyàwó mi àfẹ́sọ́nà mi, mo lè decide láti báyìí, ilé àwọn àfẹ́sọ́nà mi ó sì ń wo báyìí, mo lè fi fìlà júwe ilé àwọn àfẹ́sọ́nà mi báyìí pé yes, ilé àfẹ́sọ́nà mi. Wọ́n ń sọ fún àwọn ọkùnrin yòókù tó wà lágbègbè pé ẹ ṣọ́ra, mo ní ojú ń bibí, ojú mi lélẹ̀. Tó bá ti wà ní àdúgbò àwọn obìnrin rẹ̀ yẹn, àdúgbò ìyàwó rẹ̀ tó fẹ́, tó bá ti wọnú street yẹn báyìí, tó tún máa mú fìlà yẹn, ó ti máa fi dàrẹ́tì ọ̀gangan ilé yẹn pé ojú mi wà bí o, ẹ̀yin other suitors, ẹ get off. So wọ́n fi fìlà ṣàpèjúwe so many things. So ẹ farabalẹ̀, ẹ wo fídíò bàbá wa tó dolóògbé Ọba Lámídì Adéyẹmí, bàbá mi Àgbàlagbòyè, may your soul rest in peace. Ẹ wo fídíò yẹn. Nígbà tí fídíò yẹn ti pẹ́, wọ́n ti ṣe fídíò yẹn sìn, ibi tí mo ti rí fídíò yẹn, wọ́n ti ṣe fídíò yẹn ó ti pé 5 years níbi tí mo ti rí. Possibility wà pé fídíò yẹn ti pẹ́ gidi gan, bẹ́ẹ̀ ibi tí mo ti mú fídíò yẹn ó ti tó 5 years. Èmi kàn mú ni pé kẹ́ fi understand àpèjúwe fìlà abetí ajá tí bàbá wa máa ń wọ̀, tó dẹ̀ ní meaning fún àwọn tó understand language fìlà. You understand? So ẹ wo fídíò yẹn níwọ̀nba. This is on point by 2. Always using my words for others. Tẹ́ bá fẹ́ ṣe ìnáwó, ẹ bá mi pè Royal Event Planner. Tẹ́ máa rí nọ́mbà wọn. Kò sí nǹkan tí wọ́n kì í ṣe, both local and international dishes. Ṣé waiter lẹ fẹ́ ni? Ṣé waitress lẹ fẹ́ ni? Ṣé bouncer lẹ fẹ́ ni? Ṣé ẹ fẹ́ rent hall ni? Ṣé ẹ fẹ́ rent equipment ni? Ṣé ẹ fẹ́ renovate ilé ni? Ṣé ẹ fẹ́ renovate ọ́fíìsì ni? Ṣé ẹ fẹ́ tọ́jú hall ni? Everything wọ́n ṣe. Ẹ bá mi pe nọ́mbà tí mò ń kọ báyìí. This is on point by 2. Always using my words for others. Bye for now. Àìwáyé o, ká má lárùn kan lá o, iná jíjó ló ń dà sẹ́yìn lá, ìjà gbóró lárùn Ìbàdàn. Másùmátọ̀ ní tèkó, kárọ̀ ní lóye ń tọ̀fà, níjọ́ ti dọ́fà alẹ́ wọn ẹ̀ ṣe ní ọ̀rọ̀ oyè. Ọtún wà mbẹ ní ọ̀fà wà mbẹ ní sí. Ẹ̀ tó lówó tó ní gá tó ní ti tọ́jú náà tó fẹ́ yọ. Bí fọ̀fà sí nínú. Togun ní tọmọdé orélógún mọ̀sọ́. Ìpáǹlé ni wà Àjẹ̀ṣà. Kátàkárà kájèrè ká fẹ́ gbọ́ tọwọ́ ẹni ní tìjẹ̀bú. Agbáwúsá, agbọ́lọrin, agbọ́ ìmìsìn ọlọ́jọ́ òkè, ẹnìkan ò lè gbọ́ tárọ̀ Ọ̀yọ́ wí o.